Africa Content TV. Lọ́bùnrin jẹ́ kọ́ mọ̀ pé tí tèmi tún yàtọ̀. Nínú gbogbo ẹ̀ka tí wọ́n náà dá, tọ́lọ̀ dá ó là, jẹ́ kọ́ mọ̀ pé ayọ̀fẹ́ rẹ̀. Lọ́bùnrin jẹ́ kọ́ mọ̀ pé tí tèmi sílẹ̀ kọ́kọ́ wọ́n yẹ ọmọ ọdún sílẹ̀ wọ́n. Àìjí ìmọ̀ àpẹẹrẹ wá sí ìwò. Àìjí orí ẹlẹ́ẹ̀kan ẹkún fẹ́ kọ́ mi. Tó ṣe ní lẹ́ẹ̀kan rí kò gbọdọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì mọ́ ó tún ti bẹ̀rẹ̀. Ìyá kan ló bí mọ̀ bàbá àṣìlẹ̀ ẹ̀rọ ọkọ̀ mi ṣeré ó wà nínú eyín báyìí. Bó ṣe wá gbọ́mọ náà ṣeré wọ́n kì lọ́tù wọ́n kì lọ́sì ó ṣe báyìí. Òyò bá mi òyò ẹ̀mọ́kẹ́ bàbá mi ṣeré. Bá ṣe fẹ̀ tó máa parí báyìí tó máa gbójú báyìí. Eyín ẹ̀yẹ ọkọ̀ ṣiṣẹ́ ọmọ lọ́rùn ní ìlọ́mọ bá kú. Gbogbo ọ̀rọ̀ ọmọdé bá dúró yẹ. Ìgbà tó wá bí mọ̀ mí tó bá ti gbẹ̀dá níta bá ti jẹ́ mọ́ ní. Ohun tó ṣe ní lẹ́ẹ̀kan ni, ìgbọ́n tó ṣe ní lẹ́ẹ̀kejì ìbọn tó bá gbogbo sábà bẹ́ẹ̀ mẹ́. Ohun tó ṣe ní lẹ́ẹ̀kan ni, àwọn ìlú èyí rẹ̀. Ohun tó ṣe ní lẹ́ẹ̀kan ni, ìgbọ́n tó ṣe ní lẹ́ẹ̀kejì. Ohun tó ṣe ní lẹ́ẹ̀kan ni, ìgbọ́n tó ṣe ní lẹ́ẹ̀kan ni, ohun tó ṣe ní lẹ́ẹ̀kan ni, ìgbọ́n tó ṣe ní lẹ́ẹ̀kejì. Ṣe ló kádà láàrin bọ́ọ̀mù ẹ̀kọ́ fi gbogbo lọ́sì lórí kálukú lórí kádà láàrin wà sí ìkóso ohun tó ṣe ní lẹ́ẹ̀kan nì kò gbọ́dọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì wọn. Somebody tell Jesus, why did you learn?
jákọ́ mọ̀ pé ayọ̀ fẹ́rẹ̀ lọ́kùnrin tó kí mẹ́rin ọmọ wa ní ìjọ̀nù àtẹ̀bọ́ra lẹ́kọ̀ọ́ mọ̀ pé tí tẹ̀mí tún.